tó ọmọ Yorùbá ká máa jó ká máa yọ̀ ká máa dúpẹ́ ni ẹ tún wá gbọ́ ìròyìn àtàtà tí mo tún gbé dé lónìí ayọ̀ lélẹ̀ tó já sí ṣe bá a máa ń sọ lọ́jọ́ pípẹ́ wípé àwọn bàbá wa tẹ́ ń wò yìí tá a pè ní Afẹ́nifẹ́re àwọn ẹgbẹ́ kan o àwọn ọgbà àwo àwọn òkòkò bàbá àsásùn tọ́já jẹ́ aṣíwájú nínú ìran Yorùbá ẹ bọ́ bí ẹ wá gbọ́ titun tí wọ́n ṣe báyìí ẹ wá gbọ́ àràmàǹdà tí wọ́n tún dá nípa ọ̀rọ̀ Yorùbá nation àṣé bàtà ń ta àwọn náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni bàtà ń ta wọ́n lẹ́sẹ̀ àwọn náà àṣé àwọn bàbá yìí rántí pé àwọn ti ṣe àwọn àṣìṣe kan lọ́jọ́ pípẹ́ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò ẹ wo bí bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ètò yẹn jọ nítorí Ọlọ́run ẹ máa bá mi ṣíà program yìí ẹ bá mi ṣíà ẹ bá mi kọ́mẹ̀ntì ẹ wá gbọ́ àṣìṣe àwọn bàbá ńlá wa ìdí nìyí tí wọ́n fi sọ pé láti àkókò tá à ń sọ̀rọ̀ yìí lọ mo ní ẹ gbọ́ láti àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Yorùbá nation làwọn náà ń pariwo tantan kódà wọ́n sọ débi wípé àṣìṣe tí bàbá wa Bọ́lá Ìgè ṣe wọ́n ní èmi ọmọ tẹ́lẹ̀ o mo ṣe gbọ́ lẹ́nu wọn ni nínú fídíò tí mo fẹ́ mú wá fún yín yìí ni wípé àṣé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà ti ṣàṣìṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation nígbà kan rí ẹ wo bí gbogbo ẹ̀ lẹ́ máa wúríwò lórí fídíò tí mò ń gbé bọ̀ wá hàn yín yìí mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ dáadáa tẹ́ ẹ bá ti ń gbọ́ ẹ dákun ẹ máa bá mi ṣíà ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ní káyé bú àwọn bàbá yìí ẹ dákun àṣé àwọn ní ọ̀mọ̀nà tí wọ́n bá tì í sí mọ́ tẹ́lẹ̀ ni èmi a sì máa sọ lórí ìkànnì yìí pé a nílò láti bú wọn torí pé kálukú ló lọ́nà tiẹ̀ ẹ gbọ́ lórí ìkànnì yìí lẹ ti máa wò lónìí ẹ sì máa fi tí ara yín gbọ́ ohun tí wọ́n fẹnu ara wọn sọ níbo ni ọ̀rọ̀ Yorùbá nation gbé dé dúró wípé kò sí nǹkan kan mọ́ o tí àwọn lè ṣe bẹ́ẹ̀ ni kódà bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bọ́ bá wá sọ fáwọn pé bákan àwọn ò ṣetán àti gbà mọ́ ta ni kó sì ṣíwájú àwọn wọn ní bàbá wa Bánjí Akíntóyè àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní àwọn ní aṣíwájú báwo ló ṣe jẹ́ wọ́n ní nínú ọ̀rọ̀ tí wọ́n sọ léyìí táwa lè dìmú kúrò nínú ó ti yé yín ni pé ehoro òwòyí òun ní ló mọ ajá àwòyí ló mọ bá a ṣe lé ehoro òwòyí àmọ́ ní ti àwọn o gẹ́gẹ́ bí aṣíwájú ọmọ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àgbààgbà àwọn ti fọwọ́ sí Yorùbá nation pátápátá àwọn èèyàn béèrè pé restructure nǹkan á ní kò sí wọn jọ regional government àmọ́ Yorùbá nation gangan náà làwọn fọwọ́ sí ṣé ó wá yẹ ká pàtẹ́wọ́ fún àwọn bàbá yìí ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún wọn torí pé tá a bá pàtẹ́wọ́ fún wọn àkọ́kọ́ ẹni ó juni lọ lè juni lọ bẹ́ẹ̀ ni gbogbo báwa ṣe ń pariwo gẹ́gẹ́ bí ọ̀dọ́ gẹ́gẹ́ pé tó nǹkan báyìí la fẹ́ nǹkan báyìí la fẹ́ ṣe mọ̀ pé wọ́n mọra wọn bẹ́ẹ̀ ni wọ́n mọra wọn ìdí nìyí tí bàbá wa Bánjí Akíntóyè àtolóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà fi sọ yìí pé ká máa ẹ̀tọ̀ pẹ̀lẹ́ báyìí lè gbò fi gbà mọ́ ká máa tu àwọn bàbá yìí la ṣe ń ṣe kí ni o la ṣe ń tù wọ́n là ń ṣe kí ni o là ń rọ̀ wọ́n kí wá là ń rọ̀ wọ́n sí torí irú ọjọ́ òní náà la ṣe ń rọ̀ wọ́n ni wọ́n fi wá àwọn bàbá yìí wá sọ pé bá a ṣe ń bá àwọn sọ̀rọ̀ yìí ibikíbi tá a bá fẹ́ káwọn wọ̀ iná ẹ̀ làwọn wọ̀ ǹjẹ́ kí ló dé wọ́n ní àwọn àṣìṣe pé mo ṣe sọ ṣáájú pé àwọn àṣìṣe kan wà tí àwọn èèyàn bíi bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti ṣe ṣáájú irú ò gbọ́dọ̀ wáyé mọ́ lásìkò yìí pé àwọn àkókò kan ti wà irú ìyà tá à ń jẹ yìí àwọ̀ tí ẹ mọ̀ wípé tó bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ̀yin náà ti ṣàṣìṣe rí ọbọ tó àwọn bàbá yìí ló jẹ́ káwa ó mọ̀ báyìí la ṣe wá ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ wa nírú àsìkò yìí pé oríire ti dé torí níbi tí a bá tí wọ́n àkókò tí wọ́n bá tẹ́ ẹ̀ bá gbàgbé lórí ìkànnì yìí mo gbé ètò kan wá níbi tí ọba kan ti sọ̀rọ̀ pé ńgbà tí àwọn dé United Nations ìyẹn ní ọba tó fọwọ́ tó tí wọ́n jọ tó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń jà fún Yorùbá nation tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn bàbá wa
Bánjí Akíntóyè ìwọ́n ní àwọn lọ́balọ́ba ni kí wọ́n fọwọ́ sí ìwé kì í ṣe olóṣèlú ẹ gbọ́ ṣùgbọ́n lásìkò náà lásìkò ọgbà yẹn àwọn ò rí èèyàn àwọn ọlọ́ba ń sá sẹ́yìn ṣùgbọ́n lásìkò yìí àwọn ọba ti dìde báyìí tí wọ́n bá pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá táwọn bàbá yìí ọba fọwọ́ sí àmọ́ lásìkò tá a wí yìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti ṣetán láti ṣiṣẹ́ ni mo ṣe sọ yìí pé bí ìran Yorùbá ṣe ń bọ̀ ní kíákíá báyìí ká máa jó ká máa yọ̀ òun lọ́tọ̀ kò sọ́nà míì mọ́ ẹ̀yin ti wà nínú ilé ju pé ká máa jó ká pàtẹ́wọ́ fún àwọn bàbá yìí tẹ́ ẹ bá gbàgbé ẹ bá wo orú ibi tí mo wà yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ̀yin olólùfẹ́ wa lórí ọ̀rọ̀ ọba àjàgbara fún bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló gbé mi délùú yìí níbi tí àwọn ọ̀dọ́ ti ń pè mí pé kí n wá gbé àwọn sáyé àwọn fẹ́ pariwo pé freedom for olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà torí ẹ̀ tó o bá ti ń wo fídíò yìí bó o ṣe ń kọ́mẹ̀ǹtì ní dáadáa pé Yorùbá nation la fẹ́ máa kọ́ sí o freedom for Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ wò ó wòlíì kan ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lórí ìkànnì tá a wà yìí ó ní láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Yorùbá máa dé wòlíì àtúnbí ni tó o bá ti wò ó lọ wò ó lórí ìkànnì yìí ni bàbá yìí ti sọ̀rọ̀ ó sì sọ gbogbo àwọn nǹkan tí Ọlọ́run fi hàn àwọn kódà àwọn ló fún àwọn ní déètì ṣùgbọ́n àwọn ò ní sọ wọ́n sá sọ pé láàrin ọdún yìí àátà sí Yorùbá nation ẹ wá rí àbẹ́ẹ̀rí àwọn àgbààgbà náà tún wá dìde àwọn bí Afẹ́nifẹ́re àwọn Yorùbá Council of Elders gbogbo wọn wá dìde pé Yorùbá o nation o àwọn ti fọwọ́ sí àwọn ti endorse ẹ wò ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde kí gbogbo ẹ má dàbí wípé kí lọkùnrin yìí ń sọ yìí tí ò dùn yìí ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ẹ gbọ́. I saw no hope in Nigeria. Looking at the history, the foundation laid by Lugard and the British, it was all a fraud. So nothing good can come out of fraud. So the thing resonated into the problems we have been having in Nigeria. Ẹ má bínú, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ni torí MP wa ó ṣe bákan bákan ẹjẹ àtúnmú. I saw no hope in Nigeria. Looking at the history, the foundation laid by Lugard and the British, it was all a fraud. So nothing good can come out of fraud. So the thing resonated into the problems we have been having in Nigeria. Becoming worse. So when it was 1993, I was formally part of Campaign for Democracy. Then sometime in 1993 or 1994, when this election of Abiola was turned down, I said, wow, I don't see any future in this country anymore. I was justified by my assertion that the foundation of Nigeria will never bring anything good to us. So I had to visit my chairman, the chairman of the Campaign for Democracy. That was Dr. Bekola Sokuti. I think you know him, younger brother. I went to him in Lagos. I was writing about a book and apology to him, and he gave me an apology. When I saw me, I discussed with him. I said, well, doctor, the way I'm seeing Nigeria, I don't think can remain united for life. Possible. No, we should start thinking of building its own territory. Not to your technical history. Let us start preparing for our new nation. The Igbos will be preparing for their nation and all the rest. I narrated all my hypotheses. It was like, is this man okay? This gesticulation really showed that he did not see any sense when I was talking. And at the end of the day, he said, well, I wish you best of luck. So, the point I'm trying to derive is that my merely sitting down with him for a few minutes will not convince me. So I now said, what
Daddy picking it every day, you get all the ẹ facts bá from wa the text. share, ẹ bá wa comment. That was what actually spurred me to write the book. And it really worked. I'll give you an example. When I wrote the book in manuscript, I went to Tikbolagi. I was trying to sensitize him about what I told them that he would not cry. And I know Bolagi for one thing, he always loves young men. Yes. And he really engaged me. We really engaged each other. For about 1 hour, we were making hot arguments. He gave me all the room. So I was canvassing for the construction of our organization. He was on the side of Nigeria. So the table was left for the two of us. At this stage, I said, well, Baba, I usually call him Baba. I said, Baba, you see, this is your Nigeria. Even your guy did it and regretted. Shocked. That is Awolowo. Awolowo. ṣé ń gbọ́? What do you mean? You know, you have the tape, you have the facts, you have this, you have that. I said, yes, I have my facts. Can you let me have your facts? You know, I was carrying the manuscript, a very big log. I just pulled it out of my bag and I flagged the page pages. So, okay, don't worry, let me give him the whole book. Meanwhile, we're having a meeting. My organization was having a meeting free of all this after that. We already booked for an appointment. So by the time we go to the table for discussion, you know, like it was a fast leader, like you have it. To be had finished the whole book. And I said, Victor, you have been able to convince me of your aspiration. You made the point. And today, you continue to do your life. Then he told me that when he finished reading the book, he had to call his wife. That is a young man that God has given us in this country. He has written the book and he has been able to convince me that we have to fight for our Yoruba nation. And he said they both stayed down and prayed to God in thanksgiving for giving them a young man of this. So how many people have read the book that have been convinced of my point of reasoning? I cannot do it. So that's my purpose of writing the book has been achieved. So Bolagi read the manuscript of this book. Oh yes. Did he make any contribution? Did he suggest? No suggest. He took everything, plan and sinker. It was all accolades for me. Nothing, no subtraction. You know, when I read it the first time, and I read it again, I said, it's a powerful book of history of my people here. And I wanted to get a copy. And you said, the book is no longer available. Oh, yes. But I'm happy that the book is now available. Oh, yes. Now people can now read the book. Yes. So the book I am talking about is entitled Nigeria on Gunpowder. The Climax of Misrule. Look at it. You see the book? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. So ṣe ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́? Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Bí àwọn àṣìṣe ṣe wà láàyè tẹ́lẹ̀ nígbà àárín àwọn bàbá ńlá wa, àwọn bíi bàbá wa Awólọ́wọ̀. Ní àná òde yìí ni wọ́n ṣe interview fún bàbá yìí tí wọ́n fi sọ̀rọ̀ pé ẹ wo àtìgbà yìí tí wọ́n ti ń jà fún orílẹ̀-èdè Yorùbá. Ìdí nìyí tí àwọn bàbá yìí fi sọ yìí pé kò sí ohun tó jọ mọ́, àwọn ṣetán báyìí láti darapọ̀ mọ́ wa láti máa jìjà òmìnira. Mo ṣe ń sọ fún yín pé báwa ṣe ń jìjà òmìnira fún Yorùbá nation, ẹ jẹ́ kí gbogbo wa náà o, gẹ́gẹ́ bí àwọn ìlú kan ṣe dìde pé freedom for Olóyè Ìgbòho Òòṣà, ìwọ tó ń gbọ́ mi lásìkò yìí, ìwọ náà darapọ̀ mọ́ struggle yẹn láti gbòòbí tó o bá wà. Bó o bá fẹ́ pè wá wípé ká darapọ̀ mọ́ a máa wà, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ó rí lójú àwòrán wa, iná ni kó o fi pè wá sí. Àmọ́ ẹ bá wa share program yìí, ẹ kọ́mẹ̀ǹtì, ẹ jẹ́ kó lọ fáà gidi, torí pé ìgbésẹ̀ tí àwọn Afẹ́nifẹ́re fídíò yìí, ohun tẹ́ ẹ gbọ́ yìí gùn jù báyìí lọ, ṣùgbọ́n tá a bá ní ká máa fi sí, àwọn èèyàn wa ní ká má jẹ́ kó máa gùn mọ́, àwọn ò ní lè máa wò ó. Ìdí nìyí tá a fi ń ṣe gbogbo ẹ̀ ní kéékèèké kó lè bá a dáa. Ẹ ṣe àdúpẹ́, ẹ bá wa pín fídíò wa, ẹ kọ́mẹ̀ǹtì, ẹ like, ẹ subscribe sí channel wa. Á tún pàdé
ẹ ṣé ó dàbọ̀.